Bienvenue à notre studio OHUN SOMIDA. Aujourd'hui on va parler du Noël. Baba Akorede est déjà avec moi dans le studio, dans quelques instants l'émission va démarrer. Merci d'être à l'écoute. Àní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ bí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, òun ló mú mi wọlé agodo lọ́jọ́ tèní láti fi wá tó yín létí. Ó yẹ bá ń wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kájọ fèyí ṣàríkọ́gbọ́n lọ́jọ́ tèní. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Ohùn Ìfẹ́ SOMIDA TV yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ìwọ náà tó sì ń gbọ́ wa tó ń wò wá àmọ́ tó tí ì darapọ̀ mọ́ wa, ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì yìí ni kó o tẹ̀ kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Àwọn ẹ̀kọ́ ọlọ́kanòjọ̀kan, àwọn àmọ̀ràn ọlọ́kanòjọ̀kan, àwọn àṣà Yorùbá, àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá, àwọn ìpolówó ọjà, àwọn àwàdà kẹ́ríkẹ́rí, gbogbo àwọn nǹkan wọ̀nyí lámọ̀kọ́ra wa lórí ìkànnì Ohùn Ìfẹ́ SOMIDA TV yìí. Darapọ̀ mọ́ wa láti jẹ nínú àwọn àǹfààní yìí. Mo ní nǹkan kan ṣẹlẹ̀ bí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀? Gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ ẹ bá ń pa àwọn ọmọ yín sí nítòsí lọ́jọ́ tèní, torí kí lè mọ̀ dahoro náà la fi ń ké tantan báyìí. Ẹ wò ó, orúkọ mi ò tí yí padà. Muhammadu Akówódé Baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohùn Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, àjànímọ̀gó ni mí, ará àjámọ̀, àwa lọmọ ipò ń pẹ́rúurú, àjà ń rọ̀ ṣẹ̀, à ń torí àjájà, àjà níta níjà lẹ́yìn kùlé òun, ṣèbá pọ́n bẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ kú ọdún, ẹ kú yèdùn, àṣẹ iṣẹ́ mi yò, àmọ́ ẹ má gbàgbé, ẹ já aṣọdún bó ṣe yẹ, ẹ má já aṣọdún bó ṣe gbà, torí àṣà tí wọ́n ń dá nígboro ní ìsìnì pé bó bá ṣe gbà náà láṣeṣe, ẹ má bá wọn dáṣà yìí, ẹ já aṣọdún bó ṣe yẹ ni, ẹ má já aṣọdún bó ṣe gbà. Ẹ wò ó, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ o, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ lórí ìkànnì tá a wà yìí, ẹ bá ń ṣàmì àdúrà. Mo ní nǹkan kan ṣẹlẹ̀ bí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Nǹkan bẹ̀ ń dúníyàn tá a wà yìí. Ṣé o ti pa àwọn ọmọ rẹ sí nítòsí lọ́jọ́ tèní láti jẹ́ kí wọ́n fetí gbé ìyàwó ọ̀rọ̀? Torí ọ̀rọ̀ mi dorí ò dorí, ó dorí àwọn ọmọ wa tí wọ́n ń bẹ lọ́ọ̀dẹ̀ wa. Ìdí rèé tí mo fi pe ẹ̀yin òbí àti alágbàtọ́ ìpè ẹ pé àwọn ọmọ yín sí nítòsí kájọ gbọ́ tèyí tí mo tún gbé wá fún yín lọ́jọ́ tèní yìí. Àní kí lè mọ̀ dahoro náà ni mo fi ń ké tantan. Ẹ gbọ́ ná kí ló tún ṣẹlẹ̀ bí pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Mò ń bọ̀ ẹ jẹ́ mọ́ mi díẹ̀ náà. Àní gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí pé ọdún kérésì yìí ọdún àwọn èwe ni. Àwọn ọmọ kéékèèké wọ́n máa ń gbádùn ọdún yìí púpọ̀ gan, torí àwọn ẹ̀bùn ọlọ́kanòjọ̀kan tí wọ́n máa ń rí gbà nínú ọdún yìí. Látara àwọn ẹ̀bùn tí wọ́n máa ń rí gbà nínú ọdún yìí, òun ló bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí mo fẹ́ nà sétí gbọ́ yín lọ́jọ́ tèní yìí. Nǹkan bẹ̀ ń dúníyàn tá a wà yìí. Kí ètò yìí kó má bàa dàrú sí wa, mi ya àwọn orúkọ kan tí ń fi ṣàpèjúwe lórí ètò yìí lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹ́ àwọn orúkọ tí mo bá ń lò lórí ètò yìí, ẹ má fi ṣèbínú o, àyálò lásán ni. Fún ìdí èyí, mi ya orúkọ Adé àti Wálé ń ya lò lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ sí ìyá Wálé àti ìyá Adé? Nǹkan bẹ̀ ń dúníyàn. Àní tá a bá ń sọ yín pé kò kàn mí, ó lè kẹni tí ó kàn tí ó fi wá kàn wá. Ẹ̀bẹ̀ là ń belédùà kí aburú mọ́ kẹni tí ó kàn tí ó fi wá kàn wá. Aburú ò ní tọ́ sáwọn ọmọ tèmi bọ́dún ṣe ń lọ sópin yìí. Ìwọ náà wí tìyẹ̀, aburú ò ní tọ́ sí ẹ tọmọtọmọ bọ́dún ṣe ń lọ sópin yìí. Kí ló ṣẹlẹ̀ sí ìyá Wálé àti ìyá Adé nínú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí? Mo gbọ́ ìṣẹ̀lẹ̀ yìí, omijé sì ń bọ́ lójú mi. Ọlọ́run má pa ìbànújẹ́ àti ayọ̀ fún wa ní ọjọ́ ọdún. Ẹ bá ń ṣàmì àdúrà. Àní àwọn ọmọ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, àwọn ọmọ yìí wọn ò tí ì ju ọmọ ọdún 6 sí 7 lọ. Iléèwé kan náà làwọn ọmọ yìí jọ ń lọ. Àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, ní àwọn ọdún kérésì báyìí
iléèwé kọ̀ọ̀kan ní máa ń gbé àjọ̀dún kalẹ̀ tí wọ́n máa ń pín àwọn ẹ̀bùn fún àwọn ọmọ kéékèèké ní iléèwé yìí tí wọ́n ó sì pe fada kérésì, ṣé papa noel lẹ́yìn máa ń pè nílẹ̀ yìí. Fada kérésì yìí ni ó sì máa wá pín àwọn ẹ̀bùn yìí fáwọn ọmọ ní iléèwé kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní àdúgbò tìyín náà. Àmọ́ ní iléèwé tí Wálé àti Adé ń lọ yìí, nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀? Mò ń bọ̀ mi tí dé. Àní ní iléèwé tí àwọn ọmọ yìí ń lọ, wọ́n dá ọjọ́ tí wọ́n fẹ́ ṣe ọdún fada kérésì níléèwé yìí. Ọdún yìí ń kù ọ̀la, ọ̀pọ̀lọpọ̀ òbí ti ń ra àwọn ẹ̀bùn tí wọ́n ń gbé lọ fún àwọn olùkọ́ níléèwé yìí. Gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ yín pé àwọn òbí ni wọ́n máa ń pákéjì ẹ̀bùn tí wọ́n fẹ́ fún àwọn ọmọ wọn tí wọ́n ó sì lọ gbé kalẹ̀ sí iléèwé yìí, tí àwọn olùdarí iléèwé yìí wọ́n sì pe fada kérésì tí ó sì máa wá pín fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí. Ó tiẹ̀ mú mi rántí ọ̀rẹ́ mi kan, ó ní títí òun fi ní ọdún 12 òun ò mọ̀ pé àwọn òbí tòun ni wọ́n máa ń gbé ẹ̀bùn wálé ìwé tòun. Èròǹgbà tòun ni pé fada kérésì ni mo wá fóun lẹ́bùn lọ́dọọdún. Mo ní fada kérésì kẹ̀, ṣé fada kérésì gan ti yó fúnra rẹ̀ tẹ́lẹ̀? Àti ẹ̀gbọ́n pé fada kérésì ò wá lọ́dún yìí, ìpè kérésì ọmọ rẹ̀ òun ló fi ránṣẹ́. Wọ́n ní àgbà ti ń dé fún bàbá, bàbá ò lè jáde mọ́. Ẹgbọ́n náà ṣe bẹ́ẹ̀ ní lóòótọ́? Ohun tí mo gbọ́ ni mo sọ o. Ẹ bá wa kí fada kérésì níbi tó bá wà, ìpè àgbà yóò dalẹ̀ o. Gẹ́gẹ́ bí mo ti ń bọ̀rọ̀ mi bọ̀, ìyá Wálé ó ra ẹ̀bùn tó fẹ́ fún ọmọ rẹ̀ ní ọjọ́ kérésì yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, àìfẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n rí ẹ̀bùn yìí, a máa ń gbé ẹ̀bùn yìí pamọ́ ni. Ìyá Wálé gbé ẹ̀bùn tó rà fọ́mọ rẹ̀ yìí, ó gbé lọ fún àwọn onídìrí, torí àwọn onídìrí ni wọ́n máa ń ṣe àǹbàláàjì, ṣé bẹ́ẹ̀ ni kí n pè é? Àwọn onídìrí, àwọn coiffeuse, àwọn ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Ìyá Wálé gbé ẹ̀bùn yìí lọ fún wọn. Wọ́n bá ìyá Wálé, wọ́n bá a ṣe pákéjì ẹ̀bùn tó rà fún ọmọ rẹ̀ yìí. Ìyá Wálé ò sì jẹ́ kí ọmọ rẹ̀ Wálé mọ̀, ló bá gbé ẹ̀bùn yìí lọ sí iléèwé tí Wálé máa ń lọ. Bó ṣe débẹ̀, ó gbé fún olùkọ́ rẹ̀ wípé ẹ̀bùn ọmọ mi rèé. Níléèwé yìí, gbogbo àwọn ẹni tán bá sì ti gbé ẹ̀bùn wá fún wọn níléèwé yìí, àwọn olùkọ́ yìí wọ́n ní kinní kan tí wọ́n máa ń kọrúkọ sérí rẹ̀ báyìí. Ṣé scotch lẹ máa ń pè é? Mi ò tí mọ̀ bí ń ṣe pè é fún yín lédè Yorùbá, torí bàbá wa Ọláyínká Àlàbí wọn ò tí kọ́ wa. Àmọ́ kinní yìí ó wà bí ìwé kan báyìí nì tó ṣe ń pé wọ́n lè kọ nǹkan sórí rẹ̀ kí wọ́n lẹ̀ sára nǹkan. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe ní iléèwé yìí. Bí ìyá Wálé ṣe gbé ẹ̀bùn yìí déléèwé yìí, olùkọ́ Wálé gba ẹ̀bùn yìí, ó sì kọ lápèjúwe Adéògùn Wálé, àpèjúwe ni o, ẹ̀yin tẹ́ ń dorúkọ yìí ẹ má fi ṣèbínú. Bí olùkọ́ yìí ṣe kọrúkọ yìí sára ìwé yìí, ló bá lẹ̀ mọ́ ẹ̀bùn tí ìyá Wálé gbé wá. Wọ́n gbé ẹ̀bùn yìí kalẹ̀ síbi tán máa ń kó o sí. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ̀yin òbí àtàlágbàtọ́, àní ìjà àwọn ọmọ yìí ti ń bẹ́ ń tòsí lọ́jọ́ tèní. Ẹ jẹ́ kí wọ́n wá fetí gbé ìyàwó ọ̀rọ̀ lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV. Àní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ẹ̀bùn ti pọ̀ bìbà ní iléèwé tí à ń sọ yìí. Ṣùgbọ́n ìgbà tó dọjọ́ tí wọ́n fẹ́ ṣe àjọ̀dún fada kérésì yìí, ìyá Wálé ò lè lọ ní ọjọ́ yìí torí pé kátàkárà àwọn ọjà ẹ̀yin náà ti mọ̀, àsìkò ọdún báyìí àwọn ìyálọ́jà máa ń tajà gan. Ìyá Wálé wá pé àkọ́bí rẹ̀ ń pé wá mú Wálé lọ léèwé rẹ̀, wọ́n fẹ́ ṣe àjọ̀dún fada kérésì lénìí. Ẹ̀bùn tán bá ti fún kẹ́ mọ́ gbé bọ̀ wálé, kí n mọ́ tàn yín. Bí ẹ̀gbọ́n Wálé ṣe mú Wálé lọ léèwé rèé o. Wọ́n bẹ̀rẹ̀ ayẹyẹ fada kérésì yìí ní iléèwé yìí. Bọ́n ṣe ń jó bẹ́ẹ̀ ni wọ́n ń yọ̀. Kò pẹ́ kò jìn, fada kérésì dé. Bí fada kérésì ṣe dé báyìí, ẹ̀yin náà ti mọ̀, inú àwọn ọmọ kéékèèké máa ń dùn púpọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn ẹ̀bùn jáde. Wọ́n ń pe orúkọ ọmọ kọ̀ọ̀kan tí wọ́n ti kọ sára ẹ̀bùn ọmọ kọ̀ọ̀kan. Tí wọ́n bá ti porúkọ ọmọ yìí yóò jáde. Wọ́n sì gbé ẹ̀bùn yìí fún fada kérésì yìí pé kó gbé fún ọmọ yìí. Tí wọ́n bá fẹ́ gbé ẹ̀bùn yìí fún ọmọ yìí, ó ti yé yín, oríṣiríṣi fọ́tò, oríṣiríṣi àwòrán làwọn ọmọ yìí máa ń yọ pẹ̀lú fada kérésì. Kí ló wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ gbé ẹ̀bùn Wálé fún ní ọjọ́ tí à ń sọ yìí?
nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. àní bí wọ́n ṣe ń pe àwọn ọmọ lọ lẹ́yọ kọ̀ọ̀kan bí wọ́n ṣe kan ẹ̀bùn wálé ni olùkọ́ bá gbé ẹ̀bùn wálé ló bá worúkọ rẹ̀ ló ní Wálé Adéògùn ó yá máa bọ̀ wá gbẹ̀bùn rẹ̀ lọ́wọ́ fada kérésì. ni wọ́n bá gbé ẹ̀bùn fún fada kérésì. Wálé sì dúró sẹ́gbẹ̀ẹ́ fada kérésì ni wọ́n bá yọ fọ́tò pẹ̀lú rẹ̀. wọ́n gbé ẹ̀bùn lé Wálé lọ́wọ́. ẹ̀gbọ́n Wálé tó mú Wálé lọ yìí ni wọ́n bá gba ẹ̀bùn ni wọ́n bá kọrí sílé o. wọn ò tiẹ̀ lọlé tààrà wọ́n kọrí sí ṣọ́ọ̀bù ìyá Wálé láti lọ jábọ̀. àmọ́ ìgbà tí wọ́n fi dé ọ̀dọ̀ ìyá Wálé ní bùtíìkì ṣé bẹ́ẹ̀ lẹ́ mọ́ ń pè é. bí ìyá Wálé ṣe rí ẹ̀bùn tí Wálé gbà wálé nìyá Wálé bá fagbe ta yín pé wà ibo ló ti rélé yìí. ó ní ẹ̀bùn tí fada kérésì fún mi ni. ẹ̀gbọ́n náà ní fada kérésì ló fún Wálé lẹ́bùn. àwọn òkúkú mọ̀ yín pé ìyá Wálé gan ló ti gbé ẹ̀bùn lọ sọ́hùn. nìyá Wálé ní fada kérésì yóò ṣe wá fún yín lẹ́bùn eléyìí. ó yá ní ṣóká lọ lọ́hùn-ún èmi kọ́ èmi láyé mi ó ṣe wá gba ẹ̀bùn ilé Wálé fún mi. nìyá Wálé bá fa ọmọ rẹ̀ lọ́wọ́ wọ́n kọrí sí iléèwé yìí. bí wọ́n ṣe délé ẹ̀kọ́ yìí wọ́n pe olùdásílẹ̀ iléèwé yìí. ẹ wá ọmọ mi Wálé nìsín ó ní ẹ̀bùn tí fada kérésì fún òun rèé. olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ló ní bẹ́ẹ̀ ni ẹ̀bùn tí fada kérésì fún un nìyẹn. ìyá Wálé ní fada kérésì ó ṣe wá fún ọmọ mi lẹ́bùn eléyìí. ẹ̀bùn ọmọ tèmi kọ́ rèé. olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ló bá gba ẹ̀bùn yìí ló wọ ara rẹ̀ orí tí wọ́n kọ Wálé Adéògùn ó ní ẹ̀bùn ọmọ yín náà ni ṣé borúkọ ẹ̀rẹ́ lára rẹ̀ yìí. nìyá Wálé ní ẹ̀yin náà lẹ tún sọ báyìí. ọjọ́ tí mo gbé ẹ̀bùn wá bí ṣe bẹ́ẹ̀ ń bẹ́ ń jòkó ẹ̀yin náà lẹ gbà á lọ́wọ́ mi. ní olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ni òótọ́ ni o èmi náà ni mo gba ẹ̀bùn lọ́wọ́ yín ní ọjọ́ yìí. a máa kọ orúkọ sérí rẹ̀ orúkọ náà ní lára rẹ̀ yìí. nìyá Wálé ní níbo ẹ̀bùn tí mo gbé wá fún yín níjọ́ ó tóbi gbẹ̀ǹgbẹ̀ báyìí ni ẹ sì wá gbé nǹkan pínpín yìí sí ọmọ mi lọ́wọ́. ọ̀rọ̀ wá di wò mí ń wò ẹ́ láàrin àwọn olùkọ́ yìí. báwo la fẹ́ ṣe gbà orúkọ ló wà lára rẹ̀ yìí. àìmọye ọmọ ló sì ti gbé ẹ̀bùn lọlé. ọgbọ́n ò la fẹ́ wá dá sí i báyìí. ẹgbọ́n náà ọgbọ́n ò ní wọ́n dá sí i. ibo ni ẹ̀bùn Wálé gbà ta ló ní ẹ̀bùn tí Wálé gbé lọlé. bí n bá níná ń jó lórí omi ẹ̀yin ẹ̀ kàn pé kí n lọ kérú rẹ̀ wá. ìgbà tí wàhálà ìyá Wálé bẹ̀rẹ̀ sí ní pọ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ni ẹ ní sùúrù madam ẹ calm down ṣé bẹ́ẹ̀ lẹ́wọ́n ń pè é. olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ni màmá ṣé ẹ mọ ohun tí ẹ rà fún ọmọ yín. ṣé tẹ́ ẹ bá rí ohun tí ẹ rà fún ọmọ yín ṣé dààmú. ìyá Wálé ìṣe ní dààmú ṣèbémi gan ni mo lọ rà á lọ́jà. olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ni very good. ẹ jẹ́ ká já àǹbàláṣì yìí ìyẹn pálí yìí ká wo ohun tí ń bẹ nínú rẹ̀. tóró ṣeéṣe kó jẹ́ pé àṣìṣe díẹ̀ wáyé nígbà tí wọ́n fẹ́ ṣe àǹbàláṣì yìí fún yín. ni olùkọ́ kan bá dáhùn ìpè ẹ wò ó ká tó já kinní yìí ẹ jẹ́ ká ṣe nǹkan kan. ìyá Wálé ṣé ẹni tó ṣe àǹbàláṣì yìí fún yín ǹjẹ́ ẹ lè pè é wá. ìyá Wálé ní kò sí wàhálà ọmọ ẹ̀gbọ́n mi kan ló ṣe fún mi ẹ jẹ́ kí n pè é. ló bá pè yẹn lérí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín pé wọ́n bá mi nílé ìwé Wálé nìsín. bí ẹni yìí ṣe dé ìyẹn kò àfẹ́sì onídìrí yìí bó ṣe dé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ yín pé sórí àǹbàláṣì yìí ǹjẹ́ òun ló ṣe àǹbàláṣì yìí fún ìyá Wálé. bí onídìrí ìyẹn kò àfẹ́sì ṣe wo àǹbàláṣì yìí ó ní èmi kọ́ ni mo ṣe àǹbàláṣì yìí fún ìyá Wálé. ẹ wá mọ wo ṣé Ọlọ́run bí arábìnrin yìí ṣe àǹbàláṣì yìí tán fún ìyá Wálé lọ́jọ́ kìíní àná ó yọ fọ́tò rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ yìí ló bá tan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ló yọ jáde pé àǹbàláṣì tẹ́mi ṣe fún ìyá Wálé rèé. bí ìyá Wálé ṣe rí fọ́tò yìí ló ní mo sọ náà ẹ̀bùn ọmọ mi gangan rèé náà bá fi hàn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí. nígbà tí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí bó ṣe rí fọ́tò yìí òun náà ṣẹ̀ṣẹ̀ wá rántí pé òótọ́ nìyá Wálé ń sọ. ìjọ́ tí wọ́n gbé àǹbàláṣì wá àǹbàláṣì tóbi lóòótọ́. ta ló wá gbé àǹbàláṣì Wálé lọlé. ta ló wá ní àǹbàláṣì tí Wálé gbà yìí. ọ̀rọ̀ yìí di wò mí ń wò ẹ́. nọ́bà ní ó dáná ẹ tiẹ̀ jẹ́ ká já àǹbàláṣì yìí ká wo ohun tí ń bẹ nínú rẹ̀. ẹ̀yin aráalé ìgbà tí wọ́n fi já àǹbàláṣì yìí ẹ béèrè ń pé kí ló wà nù rẹ̀. nǹkan bẹ́ẹ̀ dúníyàn tá a wà yìí.
àní bí wọ́n ṣe já àǹbàláàjì yìí ẹ̀yin aráalé wọ́n bá bọ̀m̀bọ̀n àwọn ṣíngọ̀m àwọn tọ́mtọ́m àwọn àkàrà òun ni wọ́n bá nínú àǹbàláàjì tí Wálé gbà lọ́lé yìí níyà Wálé káwọ́ lórí pé ayé mi ò bọ̀m̀bọ̀n kẹ̀ ṣíngọ̀m kẹ̀ ní ẹ̀bùn tí mo rà fọ́mọ mi tó já yín pé 12,500 ni mo fi rà á ìyẹn àpò 12.5 kí ló wá kàn mí pẹ̀lú bọ̀m̀bọ̀n èmi ò lè gba àǹbàláàjì yìí láyéláyé èmi ò lè gba bọ̀m̀bọ̀n gẹ́gẹ́ bí ẹ̀bùn fada kérésì fọ́mọ mi ẹ̀yà bá ń wá ẹ̀bùn ọmọ mi ní kíákíá ẹ̀yin aráalé ọ̀rọ̀ yìí tojú sún àwọn olùkọ́ yìí nílé ìwé yìí wọ́n ní báwo la fẹ́ ṣe lé ìgbà ta lẹni tó ra bọ̀m̀bọ̀n ṣíngọ̀m tọ́mtọ́m àkàrà sínú àǹbàláàjì fún ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn fada kérésì àwọn olùkọ́ yìí bá ní kí ìyá Wálé ṣe sùúrù kó mọ lọlé torí tó bá dọ̀là gbogbo àwọn òbí ní bọ̀ wálé ìwé yìí tó bá dọ̀là torí ọ̀la ní ẹnì kọ̀ọ̀kan fẹ́ wá gba bìlẹ̀tẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́ mọ́ ń pè é ìyẹn ìwé tí wọ́n mọ́ ń kọ èsì ìdánwò sí fún ọmọ wọn wọ́n sì ní dandan ni kí òbí kọ̀ọ̀kan kó wálé ìwé yìí láti wá gbà á fún ọmọ rẹ̀ torí òfin ni nílé ìwé yìí òbí tí ò bá wálé ìwé yìí láti wá gba bìlẹ̀tẹ̀ yìí fún ọmọ rẹ̀ a jẹ́ ń pé nínú òkùnkùn ni ó wà kò ní rí bìlẹ̀tẹ̀ ọmọ rẹ̀ tó bá di ìparí ọdún nìyẹn wọ́n ní kí ìyá Wálé mọ lọlé tó bá ti di ọjọ́ kejì àwọn mẹ́ni tó ní bọ̀m̀bọ̀n àti àkàrà àti tọ́mtọ́mù nínú gbogbo àwọn òbí kọ̀ọ̀kan níyá Wálé bá padà lọlé o nígbà tó dọjọ́ kejì ṣé wọ́n rẹ́ni tó ní bọ̀m̀bọ̀n àti àkàrà nígbà táwọn òbí kọ̀ọ̀kan wálé ìwé yìí àbí wọn ò rí mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. àní bó ṣe di ọjọ́ kejì ẹsẹ̀ àwọn òbí kọ̀ọ̀kan ti pé bìbà wọ́n jókòó lọ rẹpẹtẹ láti wá gba bìlẹ̀tẹ̀ ọmọ kọ̀ọ̀kan kí wọ́n tó bẹ̀rẹ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ó kí òbí kọ̀ọ̀kan yìí pé ẹ kú ọdún ẹ kú yèdùn ó sì béèrè yìí pé ṣé gbogbo ẹ̀bùn tẹ́ rà fáwọn ọmọ yín ṣé gbogbo rẹ̀ náà ni wọ́n gbé wálé fún yín ṣé kò sí ìyàtọ̀ kankan nínú rẹ̀ àwọn òbí kọ̀ọ̀kan ń dúpẹ́ pé bẹ́ẹ̀ ni o ohun tá a rà fún àwọn ọmọ wa òun náà ni wọ́n gbé wálé fún wa olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ló bá gbé ẹ̀bùn yìí sórí tábìlì níwájú rẹ̀ ó sì ní gbogbo ẹ̀yin òbí ẹ wo ẹ̀bùn tí ń bẹ lórí tábìlì yìí ta ló ní ẹ̀bùn yìí nínú àwọn ọmọ yín ọ̀tún ń wo ẹ̀bùn yìí bẹ́ẹ̀ ló sì ń wo ẹ̀bùn yìí ẹnìkan ò dáhùn rárá olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ni ọ̀dà náà ẹ jẹ́ ń ṣe báyìí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ló bá tún kíní tí ẹ̀bùn yìí ń bẹ nínú rẹ̀ ó tó àwọn bọ̀m̀bọ̀n ṣíngọ̀mù àwọn àkàrà yìí ó tó kalẹ̀ ǹjẹ́ arẹ́ òbí kan tó ra àwọn nǹkan wọ̀nyí sínú àǹbàláàjì yìí fún ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn fada kérésì ṣùgbọ́n kò sẹ́nìkan tó náwó ń pé òun lòún ra àwọn ẹ̀bùn yìí fún ọmọ tòun nínú gbogbo àwọn ẹni tí ń bẹ níkàlẹ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí tó wá padà sí ìbéèrè àkọ́kọ́ yìí pé ó dá ǹjẹ́ arẹ́ nìkan tí ọmọ rẹ̀ gbé ẹ̀bùn míì wálé fún un tó ṣe ń pé kì í ṣẹ̀bùn tó rà fún ọmọ rẹ̀ nínú gbogbo ẹ̀yin òbí tẹ̀ ń bẹ ń kalẹ̀ ṣùgbọ́n kò sẹ́nìkan tó dáhùn ọ̀tún ṣe ẹ̀bùn tí mo rà fún ọmọ mi náà ló gbé wálé olùkọ́ yìí wá ṣàlàyé bí gbogbo kinní yìí ṣe lọ látòkè délẹ̀ ó ṣàlàyé rẹ̀ fún àwọn òbí yìí ṣùgbọ́n nígbà tẹ́nìkan ò dáhùn wọ́n rọ ìyá Wálé pé kó ṣe sùúrù èló ló pe owó ẹ̀bùn tó rà fọ́mọ rẹ̀ ìyá Wálé ní 12,500 àpò 12.5 ni olùdásílẹ̀ iléèwé nígbà tí ò fẹ́ wàhálà ló bá tọwọ́ bàpò ó kó 12,500 ó kó fún ìyá Wálé pé ẹ má bínú ẹ gba owó ẹ̀bùn tẹ́ rà fọ́mọ yín ìyá Wálé sì gbọ́ owó ẹ̀bùn rẹ̀ ó gba bìlẹ̀tẹ̀ ọmọ rẹ̀ ó sì kọrí sílé olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí ló bá kó àwọn bọ̀m̀bọ̀n àwọn ṣíngọ̀mù àwọn àkàrà ló bá kó wọnú ọ́fíìsì rẹ̀ lọ kí ló wá ṣẹlẹ̀ tá a fi fẹ́ na ọ̀rọ̀ yìí sórí atẹ́gùn lọ́jọ́ tèní ibi tá ń lọ gangan ládé yìí ṣùgbọ́n ẹ jẹ́ mú mi díẹ̀ náà ẹ̀yin aráalé mo níbi tá ń lọ gan ládé yìí ṣé ẹ gbàgbé pé orúkọ méjì ni mo ní mo fẹ́ yálò lórí ètò yìí Wálé àti Adé ọ̀rọ̀ wá kàn sí Adé báyìí pẹ̀lú ìyá rẹ̀ ọjọ́ kejì tí wọ́n kúrò ní ilé ẹ̀kọ́ yìí
ni Adé bá bẹ̀rẹ̀ sí ní pariwo ojú mi o, ojú mi o, ojú mi o. Eré ni àbí àwàdà. Lọ́gànjọ́ òru yìí nìyá Wálé bá bẹ̀rẹ̀ sí ní fomi bọ́ ọmọ rẹ̀ lójú. Bá Wálé gan ń wọlé, èyí tó yẹ kán fi pa á lójú, èyí tó yẹ kán fi bọ́ ojú fún, èyí tó yẹ kán fi fọ ara fún. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo yìí lóru ògànjọ́ yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Adé ń pariwo ojú mi o, ojú mi o. Kílẹ̀ tó mọ́, ojú Adé ti wú gùngù. Wọ́n gbé Adé lọ ilé ìwòsàn láti lọ ṣètọ́jú fún un. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn dókítà ní ilé ìwòsàn yìí, ojú Adé ti yọ gọ̀ǹgọ̀, ojú méjèèjì rẹ̀ ó ti yọ gọ̀ǹgọ̀ báyìí. Kódà Adé ò lè ríran mọ́. Ṣé gbàgbé mo ní Adé àti Wálé yìí wọn ò tí ì ju ọmọ ọdún 6 sí 7 lọ. Bójú Adé ṣe yọ gọ̀ǹgọ̀ kò lè ríran mọ́. Dókítà sọ fún wọn pé ẹ wò ó, àbíkú Adé ó ti fẹ́ sọ olóògùn tòun dèké. Òun ò rọ́nà àbáyọ báyìí o, bóyá kẹ́ lọ tẹsẹ̀ lébọ̀. Ìyá Adé àti bàbá Adé wọ́n gbé Adé lọ́dọ̀ pásítọ̀ wọn. Lẹ́yìn tí pásítọ̀ wọn, ìyẹn alàgbà ìjọ wọn, tó fi àdúrà jagun, alàgbà ìjọ mọ̀ rí ìṣípayá tí alàgbà ìjọ wọn rí rèé. Ẹ jẹ́ n sọ fún yín lórí ètò torí mo ṣe gbogbo ìwádìí yìí, ó pèsè pérépéré. Kí ló ṣẹlẹ̀? Kí ni ìṣípayá tí alàgbà ìjọ rí? Mò ń bọ̀ mi tí ì dé. Àní ìṣípayá tí alàgbà ìjọ wọn rí ni pé ó rí Adé níbi tí wọ́n kó ẹ̀bùn àwọn ọmọléèwé yìí sí. Bí Adé ṣe ń wo ara àwọn ẹ̀bùn yìí lọ, ń wo orúkọ rẹ̀, ó fẹ́ mọ̀ èyí tó jẹ́ tiẹ̀ láàrin àwọn ẹ̀bùn tí wọ́n kó kalẹ̀ ní iléèwé yìí. Bí Adé ṣe lọ rí ẹ̀bùn tí wọ́n kọ orúkọ rẹ̀ sára rẹ̀ yìí, ó rí pé ẹ̀bùn yìí kéré púpọ̀. Kàtàn àǹbàlájì ẹ̀bùn rẹ̀ yìí, ó rí pé ó kéré púpọ̀. Bí Adé ṣe ṣí orúkọ rẹ̀ kúrò lára rẹ̀ rèé, tó lọ wá ẹ̀bùn tó tóbi tó lẹ orúkọ rẹ̀ mọ́, tó wá ṣí orúkọ tó wà lára ẹ̀bùn ńlá yìí tó wá lẹ̀ mọ́ ẹ̀bùn tiẹ̀ ń bí. Ẹ̀yin náà ṣe hà, ọmọ kékeré tí ò tí ì ní ju ọdún 6-7 lọ. Ṣé ojú kòkòrò ní ká pe léyìí ni? Àbí àfọwọ́rá? Àbí ọmọ yìí ń fẹ́wọ́? Ìyẹn já sí pé ẹ̀bùn Adé òun ló gbé fún Wálé. Ẹ̀bùn Wálé òun ni Adé wá gbà lọlé ní ọjọ́ yìí. Adé ń ṣeré ìkele. Adé mọ̀ tí ń gun kẹ̀kẹ́. Ṣé ó gun kẹ̀kẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ni ká pe léyìí ni? Ìyẹn já sí pé Adé ó yí orúkọ rẹ̀ sórí ẹ̀bùn ńlá ti Wálé. Ó wá gbé ẹ̀bùn ńlá Wálé, ó gbé sórí ẹ̀bùn tiẹ̀. Adé ń ṣeré ìgele lóòótọ́. Ìṣípayá tí alàgbà ìjọ yìí rí rèé. Àfi k'Ọlọ́run kó mọ ṣọ́ wa. Bí alàgbà ìjọ ṣe sọ̀rọ̀ yìí fún ìyá Wálé, nìyá Wálé bá kọ́ ọmọ rí pé yéè mo gbé o. Bàbá Wálé sọ fún ìyàwó rẹ̀, ó ní kí ni mo gbọ́ tó wí nísìnyí? O ò tí ì gbé. Ṣé ìgbà tí ọmọ tiẹ̀ gbé ẹ̀bùn wálé, ṣé ìwọ ò mọ̀ yín pé ẹ̀bùn ọmọ rẹ kọ́ ló gbé wálé ni? Ó wá ń káwọ́ òṣì mórí nísìnyí. Ìyá Wálé ní èmi ò mọ̀. Ìgbà tọ́mọ mi gbẹ́bùn délé, èròǹgbà tèmi ní pé fada keresi òun ló pààrọ̀ ẹ̀bùn tó fún ọmọ mi lẹ́bùn ńlá torí iṣẹ́ tọ́mọ mi ń ṣe nílé ẹ̀kọ́ rẹ̀. Mo sì tún rórúkọ rẹ̀ lára rẹ̀. Ìyẹn ò kan èmi. Ẹ̀yin aráalé, ẹ gbọ́rọ̀ nígboro ẹnu. Ṣé ọ̀rọ̀ nìyá Wálé ń sọ yìí? Ó sì wà ń bẹ̀ níjọ́ tí wọ́n gbé ẹ̀bùn yìí kalẹ̀ níwájú àwọn òbí tí wọ́n ń béèrè yìí pé ta ló ní ẹ̀bùn yìí? Ta ló ra bọ̀m̀bọ̀m fọ́mọ rẹ̀? Ta ló ra àkàrà fọ́mọ rẹ̀? Ìyá Wálé ò sì dáhùn. Ẹ̀rọ lójú kòkòrò ẹ̀dá. Bàbá Wálé bi alàgbà yín pé alàgbà kí wá ní ṣíṣe báyìí? Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ẹ má jẹ́ n pàdánù Adé tó jọmọ mi. Kí wá ní ṣíṣe báyìí? Alàgbà ìjọ ní kò sí ṣíṣe kò sáìṣe. Ẹ wá ẹni tó ní ẹ̀bùn tí ọmọ yín gbé wálé. Ẹ wá kàn kẹ́ ẹ lọ ṣìpẹ̀ fún, kẹ́ ẹ lọ bẹ̀ ẹ́. Bó bá ti yọ́nú sí yín, àbùṣébùṣe nù. Ṣùgbọ́n ẹ wá gbọ́ o, mi ò sọ pé ìyá ọmọ tó lé ẹ̀bùn yìí òun ní ṣe yín o. Ṣùgbọ́n ẹ wá gbọ́ o, mi ò sọ pé ìyá ọmọ tó ní ẹ̀bùn yìí òun ló wà nídìí ọ̀rọ̀ ọmọ yín o. Ọmọ tó ní ẹ̀bùn yìí gangan, ọmọ alágbára ni, eléré ọmọ ni. Kódà sẹ̀ríà tó dá fún Adé ọmọ yìí, ìyá rẹ̀ gan tó bí lọ́mọ kò mọ̀ ń pa rẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti dọ́dọ̀ ìyá ọmọ yìí, tẹ́ ẹ bá ti ń bẹ̀ ẹ rí i dájú pé ọmọ tó ní ẹ̀bùn yìí gan ń bẹ́ ń kalẹ̀ lọ́jọ́ yìí. Tó bá ti yọ́nú sí yín, àbùṣébùṣe nìyẹn. Ǹjẹ́ kílẹ̀ mọ́ kí ìyá Adé àti bàbá Adé kí wọ́n wá ẹni yìí kàn lọ? Ẹ̀yin aráalé,
hey, nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ̀ o. Kí ló ṣẹlẹ̀? Mò ń bọ̀ mi tí dé. Àní ǹjẹ́ kílẹ̀ mọ́ kí ìyá Adé àti bàbá Adé kí wọ́n lọ bẹ Wálé àti ìyá rẹ̀. Ẹ̀yin aráalé, ǹjẹ́ àárọ̀ ọjọ́ kérésì yìí gangan Adé mọ̀ gbé ẹ̀mí mì kílẹ̀ tó mọ̀ o. Hey, ọ̀dọ̀ Ọlọ́run ọba láti wá, ọ̀dọ̀ rẹ̀ náà láti padà sí. Adé gbé ẹ̀mí mì. Ìbànújẹ́ sọ nílé wọn ní àárọ̀ ọjọ́ ọdún. Ariwo ẹkún gbalé wọn ní àárọ̀ ọjọ́ ọdún kérésì. Hey, ọ̀tún àti òsì ní bá wọn kẹ́dùn. Ìbínú ni bàbá Adé fi lé ìyá Adé bọ́ta o. Ó lóun yọ̀ǹda rẹ̀ kó kẹ́rù rẹ̀ kó jáde nílé tòun. Òun ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú rẹ̀ mọ́. Kó padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Hey, ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. Láàárọ̀ ọjọ́ ọdún kérésì, wọ́n pàdánù ọmọ. Bí wọ́n ṣe lé ìyá Adé jáde rèé o. Láàárọ̀ ọjọ́ kérésì. Hey, Ọlọ́run má fi ìbànújẹ́ àti ayọ̀. Ọlọ́run má pa ìbànújẹ́ pẹ̀lú ayọ̀ pọ̀ fún wa lọ́jọ́ ọdún. Ẹ bá ń ṣàmì àdúrà. Bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yìí, mò ń bira mi lérè ń pè ta ló jẹ̀bi ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Ṣé àwọn olùkọ́ ló jẹ̀bi ọ̀rọ̀ yìí ni? Àbí fada kérésì tó gbé ẹ̀bùjó? Àbí ìyá Adé? Àbí Adé gan lára? Mo rò ó sọ́tún mo rò ó sósì. Mo ló yẹ kí n fi tó yín létí lórí ètò yìí. Káwa náà ká fi ṣàríkọ́gbọ́n, torí a fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n náà ni kì í jẹ́ ká pe àgbà níwèrè. Ẹ já kọ́ àwọn ọmọ wa, ẹ já kọ́ wọn kí wọ́n má ní ojú kòkòrò, kí wọ́n má ṣàfọwọ́rá. Torí ojú kòkòrò, òun ló sún Adé débi tó dé yìí. Àfọwọ́rá, òun ló sún Adé débi tó dé yìí. Àwọn òbí náà ká má bà àwọn ọmọ wa jẹ́. Ẹ já mọ kọ́ wọn béèyàn ṣe ní ìtẹ́lọ́rùn sí gbogbo nǹkan. Ẹ já mọ kọ́ wọn béèyàn ṣe ń lò láwùjọ. Ẹ já mọ sọ fún wọn ní gbogbo ìgbà yín pé nǹkan ò ní nǹkan kó mọ́ wọn wọ̀ wọ́n lójú. Ẹ wò ó, mi ò nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Ọdún ìyàbò Fẹ́mi àtìyìn o, ọba mi Elédùà kò ní pa ìbànújẹ́ àti ayọ̀ fún wa lábẹ́ ọdún tá a wà yìí. Ẹ bá ń ṣàmì àdúrà. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá mi tẹ láìkà, ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá, tẹ́ ẹ tí darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa. Ní kété tá a bá ti gorí ètò, yóò sì mọ sọ fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ yín pé Bàkórèdé ti tún gbé e dé o. Ẹ sì tó bá wa pín fún àwọn èèyàn yín kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí láti lè mọ kọ́ ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan, ọgbọ́n ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì yìí. Bóyá ẹ bá ní gbólóhùn kan àbí ìkejì tẹ́ ẹ fẹ́ fi sí, ẹ kàn sí Ohun Ìfẹ́ SOMIDA lórí WhatsApp pẹ̀lú nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ wò ó, ẹ pàdé mi lórí Ìrírí Ayé TV lọ́hùn-ún fún àkọ́tún ètò Bọ̀dá Ọ̀dẹ̀ tá a ti ń bá bọ̀. Apá kejì ẹ gbọ́ ní kòpẹ́kòpẹ́ nísìnyí. Ẹ darapọ̀ mọ́ wa lórí Ìrírí Ayé TV lọ́hùn-ún láti lè gbọ́ Bọ̀dá Ọ̀dẹ̀ apá kejì. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèní, mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní débà o. Muhammadu Akówódé Bàkórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ #1, máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kìí ṣe ti kú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún di lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún lórí àkọ́tún ètò Bọ̀dá Ọ̀dẹ̀ apá kejì. Títí gbà tátùmọ̀ pàdé níbẹ̀, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.